Ayé gbẹ̀gẹ́, ayé lé o, kẹlẹ́dàá wa máa kó wa yọ ni. Arábìnrin Sulaimon Adijat tí ó sọnù ní ọjọ́ kẹsàn-án oṣù kínní ní ọdún 2024 tá a wà yìí ni o, kí Ọlọ́run kó máa ṣọ́ wa. Nínú ìwádìí, àwọn ọlọ́pàá rí i pé arábìnrin Adijat ó kúrò nílé ní àárọ̀ ní dédé aago 10 ní ìlú abínibí rẹ̀ nílùú Ogun State. Nígbà tó gbọ́ ìpè ọ̀rẹ́kùnrin rẹ̀ Azeez, ìgbà tí ó dọ́dọ̀ Azeez, ibi tí ó ti parẹ́ leléyìí tó ti sọnù tí àti gúrò rẹ̀ mọ́ o. Àmọ́ nínú ìwádìí, ọlọ́pàá fi hàn pé Azeez yìí òun ni afurasí àkọ́kọ́. Nígbà tí ìwádìí tẹ̀síwájú, Azeez ti sá lọ o, àmọ́ ọwọ́ ọlọ́pàá tẹ àwọn tí ó ń bá ṣiṣẹ́. Azeez yìí la gbọ́ pé gbajúgbajà ni nínú ká ta ẹran èèyàn fún àwọn tí wọ́n fi ń ṣe ètùtù ọlà. Kódà nínú àwọn tí wọ́n mú, a rí pásítọ̀ chọ́ọ̀chì méjì ń bẹ, pásítọ̀ K&S àti pásítọ̀ kan yòókù tá a mọ orúkọ chọ́ọ̀chì rẹ̀. Àwọn ọlọ́pàá gbìyànjú púpọ̀. Nínú ìwádìí, a rí gbọ́ wípé arábìnrin Sulaimon Adijat wọ́n ti pa, wọ́n ti fi ṣètùtù ọlà. Ẹni tí Azeez ta ara ọ̀rẹ́bìnrin rẹ̀ fún, Adijat, òun ló wá pín káàkiri fún àwọn tí wọ́n fi ṣe ọṣẹ. Nínú ìwádìí, ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn pásítọ̀ tó jẹ́ wípé orí Adijat yìí wọ́n ti jó, wọ́n ti gún, wọ́n sì ti fi ṣe ọṣẹ. Àmọ́ Azeez tó jẹ́ ọ̀rẹ́kùnrin rẹ̀, a rí mọ́ o, ó ti sá lọ. Àwọn ọlọ́pàá sì ń wá. Àwòrán Azeez ń lè rọra wò kékeré nínú fọ́nrán yìí, kó rí máa sọ wa ni o. Ẹni orí yọ ó dilé. Ẹ jẹ́ ká máa kìlọ̀ fún àwọn ọmọ wa, gbogbo ibikíbi tí wọn ò bá wù kán lọ, ẹ jẹ́ kán mọ dágbére, kí wọ́n sì máa mọrú ọ̀rẹ́ tí wọ́n ò mọ tẹ̀lé. Ayé le o. Nínú ìwádìí àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò, àwọn tí wọ́n ra ẹ̀yà nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò, àwọn tí Azeez ta Adijat fún, wọ́n jẹ́ kó yé wa pé regular supplier ni Azeez jẹ́ fáwọn. Wọ́n ní kò sígbà tí àwọn pè, àwọn nídìí orí ni o, wọ́n nídìí ẹsẹ̀ ni o, wọ́n nídìí ọwọ́ ni o, ní ó ní ẹ fọkàn balẹ̀, ni ó sì bá wọn mú wá, àwọn sì fún lówó, kó rí máa kó wa yọ ni o. Ẹ jẹ́ ká mọ kìlọ̀ fáwọn ọmọ wa, irú ọ̀rẹ́ tí wọ́n mọ bá rìn, irú èèyàn tí wọ́n mọ bá ṣe. Ọlọ́run ní jẹ́ ká ṣòfò ọmọ o, Ọlọ́run ní jẹ́ ká fojú sunkún ọmọ o. Adijat, Ọlọ́run bá wa rọ àwọn òbí rẹ̀ ní ọkàn, Ọlọ́run á fi nǹkan dáadáa, Ọlọ́run á fi rọ́pò fún wọn. Àní bó sì kàrin o, àní bọ́ sọ́wọ́ ayé. Kí àwọn ọlọ́pàá kú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí ìwádìí yìí. Ọmọ tí yín náà ní sọnù o. Tọ́, ẹ kú ìfẹ́ tí ẹ ní sí ìkànnì Paramount TV. Olúwa yóò máa wà pẹ̀lú yín o. Orí àti ọwọ́ àtọyàn, orí àtọwọ́, ọyàn bẹ́ẹ̀ ni. Iṣẹ́ wòlíì. Torúkọ ṣọ́ọ̀ṣì yín, kí lẹ́yìn ti rà lọ́wọ́ àìsílà? Mi ò ra gbé ẹran lọ́mọ sọ. Mo fi ṣe àṣírí bíbò ṣólẹ̀. 10,000 naira. 10,000 naira. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ni. Kí lẹ́ fi ṣe? Mo fi ṣe àṣírí bíbò ṣólẹ̀. Àṣírí bíbò òṣólẹ̀. Peter Olúwa ló lè ṣe. Peter Olúwa ló lè ṣe. Bẹ́ẹ̀ni. Peter 48 years. Bẹ́ẹ̀ni. K&S. Bẹ́ẹ̀ni. God has done it. Done it. Mistake mi ìlú rárá rí, mi ìlú. Òkè gbé dìde. Òkè gbé dìde. Òkè wo lẹ ń gbé dìde? Òkè wo lẹ ń gbé dìde nínú ìjọ yín? Ẹ sọ̀rọ̀ sókè. Gbókè kankan dìde. Gbókè kankan dìde. Bẹ́ẹ̀ni.
ẹ̀kọ́ lórúkọ Ọlọ́run ẹ fi tú àwọn èèyàn jẹ ẹ̀ ń lórúkọ Ọlọ́run ẹ fi tú àwọn èèyàn jẹ àwọn nǹkan gbogbo nǹkan tá a bá níwájú yín lẹ́kọ̀ọ́ tí wọ́n kó síwájú yín gbá ta ló ní àwọn iṣẹ́ wo lẹ fi ṣe. èmi ni mò ń lò fún ara mi. ẹ mú kinní kan dání lẹ́kọ̀ọ́ kíní yẹn kílẹ̀ fi yẹn ṣe. wọ́n fi ń béèrè nǹkan ni. ẹ fi ń béèrè kí ló tẹ̀lé lè béèrè lọ́wọ́ Ọlọ́run tẹ́ pé nǹkan yẹn lẹ fi ń béèrè lọ́wọ́ tẹ́ fi ń béèrè ọ̀nà tọ́nà yín dín ni ẹgbẹ́ kí ni ẹsẹ̀ ń lọ wojú kámẹ́rà tọ́nà yín dín ni. kò di Ọlọ́run jẹ́ kó di. tọ́yọ̀ ẹ̀ máa gbọ́ Ọlọ́run jẹ́ kó di kí ló tẹ́ ṣe ń lo nǹkan míì láti máa fi ṣiṣẹ́ fọ́lọ́run pé ẹ fi ń béèrè ọ̀nà láti pé iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ̀kọ́ forúkọ Ọlọ́run bojú ni iṣẹ́ burúkú lẹ̀ ń ṣe iṣẹ́ burúkú lẹ̀ ń ṣe àbí ẹ̀kọ́ fi kíní yẹn ẹ̀kọ́ fi bojú ni àbí ẹ fi bojú ẹ fi orúkọ Ọlọ́run ẹ fi bojú níbo ni ṣọ́ọ̀ṣì yín wà. Jẹ̀gún. Ìjẹ̀gún níbo. Ìjẹ̀gún náà ló wà. níbo ní Jẹ̀gún. ní ọ̀nà Jẹ̀gún. níbo ní Jẹ̀gún wà. Èkó. níbo lẹ́kọ̀ọ́. Èkó ní Jẹ̀gún wà. níbo kí lórúkọ ṣé kò ládùúgbò ni Ìkọ̀tún. nǹkan tí mo béèrè lọ́wọ́ yín nìyẹn Ìkọ̀tún àbí. bẹ́ẹ̀ni. ẹ bá ti ní ọmọ ìjọ tó pọ̀ gan-an. ẹrú mi ò lọ́mọ ìjọ. mi ò lọ́mọ ìjọ. lọ́mọ ìjọ mẹ́jọ mílíọ̀nù ló wà ní ṣọ́ọ̀ṣì yín. Ọlọ́run pè tọ́lọ́run bá pè yín àwọn ọmọ ìjọ máa pọ̀ ṣọ́ọ̀ṣì yín ẹ̀yin lẹ pera yín àbí. ibo lẹ ti wá ń jó àwọn kìíní. àwọn tó ní náà máa ń gbé lọ èmi èèyàn kan ṣo lójú lọ́dọ̀ mi lẹ́ẹ̀kan Olúwo Mandela Sunday Monday Samuel. ẹ bá ń fún wọn ní máìkì lọ́hùn. Olúwo Mandela ẹ̀mí ilẹ̀ ti jó lọ́dọ̀ bàbá yìí. ẹ̀ẹ̀kan náà ni. ẹ̀ẹ̀kan lẹ jó lọ́dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni. ẹ̀mí ilẹ̀ ra orí lọ́dọ̀ ẹ̀. ẹ̀ẹ̀mejì. ẹ̀ẹ̀mejì ẹ̀ ti ra orí lọ́dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni. àti kí ni ẹ tún rà pẹ̀lú ẹ̀. mi ò ra ju ẹran lọ mo sọ fún ilé ẹ̀kọ́ ẹran 10,000 naira. inú wa ṣe ń bẹ̀rẹ̀ mí ni ẹran. 10,000 naira. 10,000 naira. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. kí lẹ fi ṣe. mo fi ṣe àṣírí bíbò òṣòlẹ̀. àṣírí bíbò òṣòlẹ̀. àwọn ń kọ́ Abídèmí Moses 45 bẹ́ẹ̀ni Àtàn bẹ́ẹ̀ni Àtàn gbogbo Àtàn Àtàn Igbó Olómi bẹ́ẹ̀ni. mẹ́ta di 9 7 5 ẹyọkan ọwà child medical ń tọ́jú aláìsàn. bẹ́ẹ̀ni aláìsàn lèmi máa ń tọ́jú so àwọn tí wọ́n máa ń ṣe iṣẹ́ ọṣẹ oṣù tó ń jẹ́ bíi aláwo àwọn ni wọ́n bẹ̀ mí.